Welcome to KABEREMURE TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Mo ti gbàgbé pọ́ọ̀sì mi. Tó dé nǹkan àti pé ẹ̀yin obìnrin. Joseph. Àti mọ̀. In fact, àfẹ́ wọnú mọ́tò sí ní àti mọ̀. Mo jẹ́rìí ẹ̀. I trust you. Dábì ẹ̀ẹ́sẹ̀ ní ìwé ìjẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ fún mi. Ìbáwò mi kẹ́ mọ́ jáde rárá ní. Wedding tí mo lọ yìí very very important. Mo nífẹ̀ẹ́ ní ẹjọ́ mọ́ lọ. Kí ló ṣẹlẹ̀? Ojú ọ̀nà ò dá rárá. Kí n má lọ. Mọ́ lọ ọ̀nà ò dá. Wedding. Kò dá rárá. Ọ̀rẹ́ mi ló ṣe wedding fọ́mọ. Ẹ mọ́ lọ. Tẹ́ bá lọ ó léwu gan. Tí n bá lọ ó léwu. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe sá. I'm sorry. No, má wulẹ̀ sorry. Lọ́mọ. Why? Ọkàn mi ò lọ. Ọkàn yìí ò lọ mọ́ bí ti bá wò. Má jẹ́ ká lọ mọ́, má jẹ́ ká lọ. Sorry, ọkọ mi ṣe torí pé mo ti pẹ́. Kì í ṣe ìyẹn, kì í ṣe ìyẹn. I'm not going again. Ọkàn ẹni làfà ẹni. Ọkàn ẹ wo ni àǹfà ẹ? Jẹ́ ká lọ jàre tó mọ̀ pé tó bá dé patí yẹn ń sìn báyìí, ìwọ lọ̀rẹ́ ẹ ló máa wò, ó máa garùn báyìí. Mo ní kó dàbí ò lọ. Àwa lọ. Kí ló dé? Driver! Ọkàn ẹni. Bàbá mi gbé lọ. Kí driver gbé mi lọ. Wọ́n ní ò lọ. Mọ́tò jáde kẹjẹ́ ká tètè máa. Adé ò lọ. Okay, mi ò fẹ́ kí driver gbé mi lọ. I'm the master of this house. Mo ní okay àlọ. Èmi máa lọ. Ẹ máa lọ ń gbà Hey, yẹn. I'm going to my car. Máa lọ. Kí ló dé gan-an? Máa lọ kò tó báyìí. Kí ló dé?
ní kókó kí ló ṣẹlẹ̀ gan ó gbé wọn màdàmú jáde ni. ojú ń dùn àbìtí ń dùn ọba tí ẹrí nǹkan tó ń ṣe ẹsẹ ọgbọ́n kan tó ń sọ jáde lẹ́nu. yọ sanidi torí tí mo gbọ́ ni pé wọ́n fẹ́ jọ lòdì àmọ́ sọ̀rọ̀ pọ̀rọ̀ mi èmi ìfẹ́ kọ́rọ̀ òfò gànà. ọ̀gá ló lọ mọ́. ọ̀gá lòun ò lòdì mọ́ kí ló dé tí màdàmú ń dá lọ. kí n tèmi. èmi a máa sọ pé àgbàlagbà wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ ẹ̀ má bínú sí ọ tí màá rí. àbájọ bẹ́ẹ̀ ni so téèyàn bá ti máa rí bígbà téèyàn wá rà ní tí ò wá tà ó lè mẹjọ dá ẹtú tó bá ṣe mọtọ tó bá jẹ́ àgbàlagbà tó lé ni ó pe ọ̀gá ó ní wọ́n kọ statement ó pe madam náà àwọn náà kọ statement ó wá gbé lọ síwájú disciplinary committee tí wọ́n bá wá yanjú ẹ̀ tó bá rí yanjú ó wá ẹsẹ̀ gbé wá supreme court lọ́dọ̀ tèmi. ọ̀gá wà lé lọ gba statement ọ̀dọ̀ ọ̀gá madam tí madam bá dé kó gba statement madam náà kó kọ báyìí papọ̀ ó yọ kó da ẹjọ́ láti disciplinary committee. eyín rẹ èmi ló fi ń kọ́rọ̀ èmi ni kémi ọlọ́ọ̀ gba statement lọ́dọ̀ sálárì tèmi ṣáájú sójú mi wọ́n ṣe jà tí fi máa bí wọn lẹ́jọ́. kí n lọ rí bá wọn kí n lọ béèrè ẹjọ́. tẹ́lẹ̀ okùn bá yẹn ní adẹ́kùn dá láwùjọ yọ̀wọ̀ tó tún fẹ́ jẹ ẹ̀wọ̀n bí lè fi yọ̀ máa gbóhùn. ẹni wàá wá rí báyọ̀ pé yọ̀ọ̀dọ̀ pọ̀ ẹjọ́ pàṣẹ àwọn òbí dáyẹ̀ kó wá lọ fílẹ̀ ìjọba ọ̀yọ́ wà láyé ọ̀dọ̀ yọ̀ ní. wọ́n á kọ́ yọ̀ náà kí. orí wo tó sọ lẹ́yìn ilẹ̀ ẹgbẹ́ tó lọ́wọ́ pẹ̀. Ẹ káàbọ̀ wá. Orúkọ mi ni Madam Grace Adeniyi tí mo jẹ́ ọ̀rẹ́ Madam Mojísọ́lá tí wọ́n admit síbí. Oh, you are welcome, Madam Mojísọ́lá. Ìyàwó chief kọ́ nìyẹn ni? Bẹ́ẹ̀ ni ìyàwó chief. Oh, chief náà dẹ́sẹ̀ kúrò níbà láìpẹ́ yìí ni o. A jẹ́ pé mo miss wọn nìyẹn. Báwo lára wọn? Actually, wọ́n l'accident. Bọ̀ wá dúpẹ́ fọlọ́run. Ọlọ́run ti ń gba gbogbo nǹkan tá à ń fún wọn. She's actually leading to the treatment. That's no problem at all. She's very, very okay. She's very okay. I'm happy to hear that. Ṣé mo lè lọ wò wọ́n? Actually, come in. Because àwọn nọ́ọ̀sì mi gan wà pẹ̀lú wọn. Táwọn àgbẹ̀gbẹ̀ fún ìṣẹ̀lẹ̀ sí wọn. Ó máa tó like 2-3 hours. Kẹ́tọ́ ìlú lọ fi láti yọjú sí wọn. Because táwọn nọ́ọ̀sì mi bá parí pẹ̀lú wọn, wọ́n máa need to rest. But there is no problem. Ẹ fọkàn yín balẹ̀. Ẹgbàá ọlẹ́ máa discharge wọn sọ́dọ̀ àwọn alẹ́ wa. Discharge. Ìyẹ kó Madam Grace. Ìgbà tó máa wá rí bóyá ọ̀la tàbọ̀túnla ẹ̀ẹ̀kan lè wà ní. Thank you. Ẹ pẹ̀lẹ́ ẹ kúrò nígbà. Jẹ́ wá pé kí wọ́n fún wa ní ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lọ́rọ́ kú ti bẹ́ẹ̀ fún òní tó bọ̀ pé gbogbo ti bẹ́ẹ̀ lọ́kàn yìí. Ọwọ́ gbàdá ló dé máa ro lọ́wọ́ máa yín pé ó lọ sí lákàtí ẹ̀ tán, ó lọ sí ìrọ̀rùn tẹ̀ tán, ọ̀ bẹ́ẹ̀ ké sí wọn. Ewu gbẹ́gbẹ́, ewu gbẹ́gbẹ́. Ọ̀rọ̀ ẹnu rẹ náà pọ̀. Olúwa mi.
kú ìtọ́jú. Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́ mà. Wọ́n ní ẹlọ́kẹ́rù ẹlọ́gbé fúláàtì ẹ̀rù ń bẹ lẹ́yìn ọkọ̀. Pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àṣírí sọ́ńtì ẹ̀kú sẹ́yìn. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ mọ̀dá. Ẹ pẹ̀lẹ́ o. Mo rò pé ní critical accident ní ọ̀gá yìí. Mo rò pé kí wọ́n bandage gbogbo ara wọn tàbí kí wọ́n cement ẹ̀. Wọ́n fẹ́ yọ ikú ìyàwó. Irú ọ̀hún táwọn ní right off. Kí ló dé tó rí báyìí? Wọ́n wá sí ìpa abiyamọ náà wọ́n náà sì yọjú báyìí. Ọ̀rọ̀ ẹni ò dá o, ọ̀rọ̀ burúkú ẹnu ẹ̀ ló pọ̀ sí. Èrò inú rẹ̀ ò dáa, inú rẹ̀ ò dáa, ìlà ojú rẹ̀ bí kí n mú kí n kó bù ọ́. Yáre mò. Àbẹ́ ìdí ẹ̀sẹ̀ tẹ fọ́lọ́ wá sí òkúdú. Ó ti yẹ gbogbo dé wa arúgbó yàtọ̀. Ìtọ́yẹ kí èyí bá mọ̀ dáṣọ ẹ wò ní. Àbí bí ewu ọ̀lẹ̀. Wọ́n bìnrin ọmọ ẹgbẹ́ ọlọ́. Èmi ò tiẹ̀ fẹ́ràn kó bí ọmọ làgbà mu. Àlọ́ gan ọmọ mi báyìí kó lè gbọ́dọ̀ mú àrùn tó lè jábọ́. Dẹ́gbà náà jayé ìṣẹ́jú márùn-ún. Tọ́ bá tan AC tí ìgbà tó wọ lọ́dọ̀ ọ̀gá kan parí. Dẹ́gbà tó ní dábà láti. Ajẹ́ máa wọ mọ́tò. Àbẹ̀wò tí máa ń wé ìyàwó ilé náà dẹ́gbà. Tọ́ ẹ wó fún dẹ́gbà láti. Ẹjọ́ ẹ̀kọ́ mọ̀ tí ọmọlanke lálàkà nílò wa mọ́tò. Báwo ni bá nílò ìlú gba dẹ́gbà? Kọ́kọ́ pasára yẹ papọ̀ mọ́tò èyí tí mo ti kéèkì nínú ọwọ́ àkọ́. Àti ìfọ̀lá. But ṣé stress yẹn wà pọ̀ báyìí láti inú ìbò mi kò pọ̀ ẹ̀yin náà mọ̀ pé ọ̀rẹ́ mi ò ní lè gbé mo dẹ̀ ti sọ fún dáàdì mi pé kó máa. Tani o? Tani? Dáàdì tó ní dúró díje mọ́ bọ́ dúró díje. Pọ́ọ̀sì. Wọ́n ní o. Pẹ̀lẹ́ fi sáré ọjọ́ tètè jù ẹ́. Sọ́ọ́rì náà pẹ̀lẹ́. Ẹ bá mi náà. Ẹ pẹ̀lẹ́. Ẹ dákun. Ará abúlé yìí. Àwa student ní school ẹ̀ ní. Bàbá ṣe rí ọ̀rẹ́ ẹ̀ lájẹ́ bó bá ṣe ń lọ nínú school akọ̀rin èdè rí i pé bí àpéyàn fẹ́ ṣubú. Ṣé rí bóyá wá ṣe àti àwọn pé eré ni àwàdà ni after kan rí pé kí ni fún mi ó kàn ń jáde kí ló ń ṣẹlẹ̀ ṣe rí bàtà tá máa ṣàbàrà rí pé tá máa realize pé wárápá. Ìwọ ni wárápá. Ohun tó ń pè náà nìyẹn. Wọ́n dà pé. Láti mo ti wà òkè mú mi láti ariwo tó ń fà yà àwọn ló ń pariwo bá bẹ̀rẹ̀ bàbá gbé tí wọ́n yìí ń bọ̀ wálẹ̀ tí ń bọ̀ jù kó máa bá gbogbo èèyàn fà rẹ̀ wọ́n wá jẹ oúnjẹ má jẹ́ kó tutù o. wọ́n lọ bàbá gbé tí wọ́n. Bẹ́ẹ̀ ológun òru ni òru lásán ló máa ra gbígbóná ní màá. Kí ló ṣe? Àti Yínká bá ṣe rí ìròyìn o. Ó ṣubú àbùtù wà. Ó kọjá àṣubú náà ni. Wọ́n wá pọ̀ fún ọmọ mi nǹkan. Mọ́mí wà lè àwọn sorry. Ọmọ lára. Ọmọ gébà tí ẹ. A ní lecture, ọmọ gébà tí ẹ tó ti gbọ́. Pẹ̀lẹ́. Ṣé wàá tẹ́kí ẹ o? Ṣé kí n tẹ̀lé wọn? No, don't worry. Pẹ̀lẹ́. Báwo lè ṣe ṣe? Fún mi láti máa padà wá fún ọjọ́ kan ní lecture. Okay. Sorry. Pẹ̀lẹ́. Bàbá oṣù ẹ̀jẹ̀ kọjá. Ṣé ìwọ là ń sọ? Láyé mo pé
òkú yẹ ọjà tí mo fi láìpẹ́ ọmọ Kwara police nù wọ́n bá ṣe 123 wọ́n ti mọ̀ pé nọ́mbà ló ń pè àìmọye ọmọ tó ní àsìkò ìbọn bá béèrè nọ́mbà ọmọ tí o fọwọ́ béèrè àkáàtì nọ́mbà rẹ̀ sábì pé sópè nílò tó bá fọ́ lákàtà mọ́ gbà fún nọ́mbà rẹ̀. wàhálà ìwọ já èmi gẹ́gẹ́ èmi ní wo lo 16 days lẹ́kọ̀ọ́ inú yóò bá kí n rẹ́rìn o arábìnrin ọmọ ti tẹ fọ́ọ̀sì. kí ló tó fi kọ́ dààmú mi báyìí mi ò lè sẹ́ǹdì sí ẹ mọ́ for now tí n bá ti délé máa pì yẹ mi ò lè send cash ló wà lọ́wọ́ mi cash ló wà lọ́wọ́ mi tí n bá ti délé máa pè kó wá gbà simple. ẹ má bínú jọ. Ọláwálé jọ̀ọ́ torí Ọlọ́run má bínú ìwọ la wá rí kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ ká wá rí àbí ju ọ̀rọ̀ ọ̀rẹ́ wa Fisáyọ̀ lọ ṣorí láti bí few weeks nísìnyí ló ti rẹ̀ you understand kò tẹ̀ wá tẹ̀ láti kò tẹ̀ pé ordinary text kò tẹ̀ message ẹ̀ débi pé wà tẹ̀ wá ló fẹ́ lọ kí kó fẹ́ wá lọ sílé dẹ̀ ṣó wá rí gbogbo kinní yẹn ó jẹ́ kí àárẹ̀ yẹn kó máa gorí àárẹ̀ fún so nǹkan tá a kàn wá fún ni pé at least tó bá kàn tẹ̀ lè tó bá lè wá time díẹ̀ láti yọjú sí i ṣó understand á tún fi gbé kinní yẹn kúrò lára torí ẹ̀ la ṣe ní ká wá. fún mi wò má jẹ́ ká gbé bẹ́ẹ̀ ká gbé báyìí Ọláwálé wò má bínú bó ṣe approach ẹ̀ ṣùgbọ́n ó mọ̀ kan sórí ọ̀rẹ́ wa wọn la wá béèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó ní kan tó bá ṣe fún ẹ̀ bóyá ó ní ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀ kó ṣàlàyé fún wa. ṣe ló ronú all the time please tó bá ní kan tó ṣe please. ẹ dẹ̀ bọ̀rọ̀ jẹ́. irọ́ náà wo kí la ṣe. ẹ̀yin gbogbo lè bọ̀rọ̀ jẹ́ báyìí ikọ́ tó ṣe fún mi ò dùn mí bọ́ ikọ́ tẹ̀ ń pa ẹ̀ gangan ló ń dùn mí. irọ́ bí báwo. ṣó rẹ̀ ni. ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀ ó rẹ̀. ó rẹ̀. ṣẹ́rí ṣẹ́rí àárẹ̀ yàtọ̀ kí ló dé tẹ̀ ń bá a pààrọ̀ ẹ wo mí náà kó máa pè mí ní ọkọ̀ oníwàrápá. ṣé tẹ bá ní ìwù mí lẹ́gbọ̀n ṣé máa gbádùn àkókò fẹ́ ni oníwàrápá la pè é náà ẹ wù mí bí mo ṣe tó náà nínú ọgbà yìí kò sí nǹkan tí wọn ò fi mí wé tán wà ní òun ló ń lọ yẹn ọkọ̀ oníwàrápá. Ọláwálé don't think like that now wàá tèrò tìfẹ́ tó wà láàrin yín. àbí ó ṣàníbi tẹ́ ẹ ti jọ bẹ̀rẹ̀ kí ṣe nílẹ̀ ti jọ wà náà. ìgbà ìmọ̀ nìyẹn ìgbà tí mi mọ̀ pé nǹkan kan ń ṣe pọ̀fọ́ náà tí mo ti mọ̀ pé nǹkan ń ṣe yẹn ẹ jẹ́ kí n sùn ṣé dandan ni síbẹ̀ iná lẹ́gbọ̀n síbẹ̀ lábúrò ẹ fi fún náà tó bá ń ka yín la. ìwọ ló tún sọ yìí Ọláwálé kò tí ì dé gbólẹ́bù ilé ìnà. àyẹ̀bí yín kọ́ náà àyẹ̀bí yín kọ́ ṣé wọ́n ti ń fún yín táǹsó ó ti ń fún yín ní nǹkan tí ò yẹ kí àbí ìtò fàníyàn àbí ẹ̀bí yín kọ́ ìgbà tẹ́ ti pè mí tí mo sọ pé mo ráyè kẹwàá bá mi òun ló jẹ́ kí n máa sọ jágọ́ọ̀sì lẹ́nu fún mi rubbish. kò ń ṣe bẹ́ẹ̀ sórí àkọ́ńtà láti Ọláwálé what else can we do now? I don't even know I'm even fed up. I swear just let's do. Fisáyọ̀ o ti máa fast forward àwọn Yorùbá máa ń sọ wípé ẹṣin iwájú báyìí tẹ̀yìn máa ń wò sáré èmi ṣe ní sista ẹ̀ nílé you have to give me a full respect ṣé wọ́n mọ big surprise tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi. ìwọ má tẹ̀ dá lóhùn tẹ̀ last year birthday tí mo ṣe ní
wò ó ṣe ló lọ kó àwọn ọ̀rẹ́ ẹ̀ wá wọ́n jẹun. Surprise. Gbogbo yẹn máa tọ́ra yín. Èmi tí mo ń gbé bàjẹ́ àgbà tí mo ń tẹ́tí abẹ́rẹ́ abroad. Ẹ máa sọ pé àṣẹ lókà. Internationally, mo ń gbé ẹrù sí abroad. How does man celebrate? Oúnjẹ owó mi. Kí ló ṣe wọ́n náà ti ń jẹun? Ẹ̀yẹ́ láti ó ti ń jẹun. Kí ló ṣe wọ́n? Kí ló dé lọ ẹ tí ì ṣe pàṣẹ? Pàṣẹ báwo? Èmi ń kọ́. Okay, I know what you want to say. Cause I don't. Tí àwọn ọmọ ẹ̀ bá fẹ́ ṣe wedding, máa wọ nǹkan tó máa ṣe lọ́jọ́ yẹn. Kò tẹ̀ sí. Ìwé ń kọ́. Ìwọ ń kọ́, jókòó sí ẹ̀kọ́ sọ pé wọ́n kọ́, ṣé òní máa lọ sí ojú sáàbù? Mo sì fẹ́ fara ní mọ́lì kí n tó lọ. Ẹ fi tèmi ṣàyẹ̀wò wọn. Nígbà tí mo ń sáàbù, commitment mo ní service, mo lè kí wọn àbí tòun. Ẹ bẹ̀rẹ̀ wọn máa mú sí. So, ẹ má sọ pé ẹ sílẹ̀ bàbá yín kí wọ́n máa ṣọ̀rẹ́. Ṣẹ̀gbọ́n. So when I go there, weekend. Deal? Lẹ́tẹ̀ ní kó máa lọ ní ìrìnàjò tí mo ayé ọ̀rẹ́. Okay. Wọ́n lọ gbé jíìsì wá tá máa ń jà ẹ́ dání. Ọkọ tó fẹ́ sọ dúró níbo ló ń bọ̀ máa wà náà etí lèèyàn fi máa ń gbọ́rọ̀ sọ̀rọ̀ máa gbọ́. Ọláwálé jọ ìṣe kí ni mo ṣe ó rẹ̀ mí ò tiẹ̀ béèrè mi. Ó ṣe kí ni. Ó rẹ̀ mí. Kí ló tó ń parọ́ báyìí. Kò rẹ̀ náà tó bá rẹ̀ máa wá kí ẹ ìgbà tí màá ti fi fẹ́ra wa past 2 years nígbà tó rẹ̀ ṣé mi wá ni mo wá náà mo rẹ̀ ṣẹtọ́ mi lórí ẹ kò rẹ̀ báyìí nǹkan ṣe ẹ nǹkan tó ń ṣe ẹ ju ara ẹ lọ má má parọ́ pé ó rẹ̀ mọ́ kò rẹ̀. Kí ló ṣe mí o. O tún béèrè lọ́wọ́ mi ni everybody ti mọ̀. Kí náà mọ̀. like wárápá. Ṣé o ti gbàgbé gbogbo àdé tó ṣe fún mi. àǹdẹ bíi ti wárápá kọ́ náà nígbà tí mo fi ṣèlérí yẹn kọ́kọ́ òṣìṣẹ́ náà. tí n bá mi tó wárápá ń dààmú ẹ ni ṣé màá ṣe ìlérí fún ẹ ni mi ní ṣe fún ẹ náà bọ̀fọ̀ náà tí mo gbé wárápá ń ṣe é mi ì ṣe mọ́ ṣé mo pé àrùn tó níyẹn ó máa tọ̀ wọn ni ṣé kí n lájú mi lẹ̀ kí wárápá mímí náà ni wo advice mi sí ẹni pé kó má lọ́kọ because tó o bá lọ́kọ o fẹ́ fi àfẹ́ ti kárí àdúrà àwọn kan ni wo mi ì ṣe mọ́. Ọláwálé. What? Wàá dà. o bó ṣe ké mọ́ mi ṣé pé kan ti ṣe mí báyìí. tí mo lè lọ síta lọ check ara mi ok sáàdì yẹn lọ ọlọ́mọ máa jẹ́ kí n ní ó gbà ọlọ́mọ máa jẹ́ kí n ní o ọlọ́mọ máa jẹ́ kí n ní o ọlọ́mọ máa jẹ́ kí n ní o. Ọláwálé lè sọ fún ẹ pé òun ò ṣe mọ́ pẹ̀lú gbogbo bó ṣe máa ń kí ẹ̀fún ẹ bó ṣe máa ṣe àìlọ́ọ̀dì tí mi bá yẹ mi ò lè jẹ tí mi bá yẹ mi ò lè mú. ọkùnrin tó bá jẹ́ mi ni mo lè pa mo lè rán àwọn èèyàn sí kọ́ fún poison jẹ mo lè ṣe fún mo lè tó dẹ̀ jẹ́ ọkọ̀ tí ń padà. Ọmọlára àwọn àgbà máa ń sọ wípé òkú òkín òrùrù káwàá wù ní sórí ní orí situation báyìí èèyàn máa ń fara balẹ̀ ni tí ọkùnrin kan bá kọ̀ yàn ọkùnrin kan lè yóò tún máa fẹ́ ilé òkè iṣẹ́ òpin náà wọ́rẹ́ wa náà she is very beautiful kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn ó tún máa ráwọn ọkùnrin tó tún wà òkè jọlá wálé tó tún ní lẹ́bù jù lọ wó ọ̀rẹ́ wọ́n fẹ́ kó fọkùnrin balẹ̀ ilé ìtorí kì í ṣòfin fún àtúnyàn tó tún gbẹ́tọ̀ lára lé wo just made up your mind darí kò sí kọ̀kọ́ tó máa ṣẹlẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé mo pé mi ò lè bí lífọláwálé lè sọ pé òun ò ṣe mọ́ nítorí pé mo wárápá
I also can't believe it. Fisayo, mo sọ fún ẹ kó fọkàn rẹ balẹ̀. Ṣé ọ̀rọ̀ Ọláwálé ló tún wá ń fẹ́ máa dìbẹ́tì lé lórí? Ó fine. Kò sọ́kùnrin tá a fẹ́ rí ẹ tí ò ní fẹ́ kó òun ní ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ. Torí tí ọkùnrin kan bá kọ̀yìn, ọkùnrin kan lèèyàn máa ń fẹ́. Èmi ò ní fẹ́ kí ìyẹn máa disturb mind ẹ o, kó wá jẹ́ pò ní wàá máa rò ṣáṣáṣá. Made up your mind kó share up náà, kí ló ń ṣe ẹ́? Ìgbà wo ni mo fẹ́ rọ́kùnrin mi? Just calm down. Ìgbà wo ni kẹ́ sọ fún mi? Ìwà rí lágbára Ọlọ́run. Wọ́n máa kọ ọkùnrin fún mi. Kí ni ṣé o ti máa rí mi ṣe bí ẹ̀kọ́ sí ń date ni àbí wo ni? Take heart, please. Kí n take heart. Ìgbà wo ni mo fẹ́ rọ́kọ̀? Ìgbà wo ni mo fẹ́ rẹ́ lómi? Wọ́n máa kà á fún mi. Wọ́n máa kà á fún mi. Ó ṣe máa kà á fún ẹ. Ìwà tí mo fẹ́ kì í ṣe pé ẹ ti máa rí ẹ̀. Tí ìwé you are just dating yourself náà kàn kọ̀ sí ni. Wọ́n wàá rọ́kọ̀ ṣàkọ̀kàn balẹ̀. Tí o bá wọ̀ máa ń para mi dáadáa. Stop that. Yóò kí ló tó sọ̀rọ̀ báyìí? Ìràwẹ́ fojú lodò, ó bódò sí. Odò ohun ẹ̀mọ́. Ọ̀sán pọ́n olórí ń tà wọ́n. Bí òkùnkùn àwa ìyá bá ṣú bolẹ̀. Àìjì sí kòtò, àìfẹsẹ̀ kọ́. Nígbà tí afẹ́fẹ́ wa bá ṣetán àti fẹ́. Nígbà náà ni yanrìn á mọ̀ wípé òun ò wúwo. Wọ́n á kú báwo? Kí ló dé tẹ̀ ronú? Mi ò ronú. Ṣé torí àwọn àlá tẹ̀ ńlá? Àwọn àlá tí mò ń lá. Ẹ gbọ́, báwo lẹ ṣe mọ̀ pé mò ń lálàá? Ẹja fọlọ́wọ́ bá sáàyè o. Ewé mi ti pẹ́ lára ọ̀sẹ̀ yìí. Kò yẹ kẹ́ fi nǹkan kan pamọ́ fún mi. Ó yẹ ẹ̀sìn. Ẹ wá lọ jẹun. Ẹ wọ ẹfọ díẹ̀lẹ̀ mi ò ní appetite. Dádì, ẹ má ronú o. Ìrònú ò da nǹkan o. Bóyá tí màdàmú bá dé, wọ́n wà dáná tẹ́ ẹ̀jẹ̀. Àmì mi ti wá ṣe wàhálà púpọ̀ lórí oúnjẹ tí mo bá yín sè yìí o. Ẹ má bínú, bóyá ẹ ti ṣe wàhálà lórí ẹ̀. Màá padà kí n tó bá yá. Ṣẹ́gun ẹ bá mi preserve ẹ̀. Ẹ ṣé. Báwo ni ìyá ìṣẹ̀mọ̀ pé mò ń láwọn àlá? Ẹ gbà mí. Àbájọ ní mo bá gbélé ni. Abẹ́bọ́ra.
bẹ́ẹ̀ pé mọ̀ lọ òun òwò bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ fà tà ní pé ẹnìkan ní ọ̀sán fún wíbẹ̀ rò sí yín wá màá ní kí n lọ wọ ẹni tó gbé yín wá ní ìwà rí ẹnìkan kan bẹ̀ òyìn ló kúnlẹ̀ bí iṣu odò ọba yìí má bínú o ibo lọ ń lọ bolo tí ń bọ̀ ta ló fẹ́ rí. sífù mo wá rí. ọwá rí sífù. bẹ́ẹ̀ni. ìdèyàn fẹ́ràn pé wèrè kọ́sẹ̀ntẹ́jì ọ̀fẹ́ rí ọ̀gá. ẹ bá ń pe sífù wá. kí n lọ rẹ̀ ọbẹ̀ ọkàn wọn wá. bẹ́ẹ̀ni. tí wọ́n wí nù ogún ọdún ni a ti fi géètì mọ́ wọ́n lè má ti bì ẹni tí ọkọ̀ lé as géètì fún ọ náà ni àmọ́ mi ní jẹ́ ọ wọlé ó dùn áì níṣìlẹ̀ ọ̀pẹ wọn wá sọ́dọ̀ lójú pé kèsì pé ẹnìkan ló fi wíbẹ̀rù tì ọ wá wọ́n lọ wá fún ara rẹ̀. ẹ bá ń pe sífù wá. ń lọ pín wa mọ́kù omi mo fi ọ́ sí o tọ́lá rò kò búkú ní ọmọ fi wú yín sí o téèyàn rò pé tó tọ́ téèyàn mọ pìtì rẹ̀ tí pọ̀ gàdé bí tí wọ́n yọ ìbọn téèyàn bá yọ̀bọ̀n mu ní báńgà o kẹ́ mọ́ tẹ̀sí o téèyàn yìnbọn máa yín báńgà fún wa ni. ẹ pẹ̀lẹ́ olóògùn àná tún ní gbáyà wọ́n bọ̀ ẹ̀dúró bá ní o. mo rò pé ìbá ni wọ́n wọlé kẹ́ mọ́ máa sọ̀rọ̀ ni. ẹ hàn ní mo ti wá bí ẹ pé tó dẹ́fà olóògbé wọn wá pé kí ló dé tó jẹ́ kó wọlé. nígbà mo ìmọ̀ ni wọ́n wà wọ́n wá bí wọ́n ṣe wá débi yóò jẹ́ mi nígbà wọn ń gá pé ṣé mi gan rí ẹni ẹ̀sà dùn bíi ẹ̀jẹ̀ náà polówó orí mi wá. àwọn tó lẹ́sẹ̀ méjì tí wọ́n pé òun jẹ́ kí wọ́n wọlé láì gbà tó wà ṣé torí pé òun á jẹ́ àkàndá èèyàn àbọ̀ mọ̀ pé àkàndá lórúkọ tó ń gbé wọn ni. ń gbọ́ àkàndá ló kọ yín ẹ mo sì ń bí láìkan mọ̀ ń pé kí ló kọ rẹ̀ kó kọ sọ́pá àkàndá lóun jẹ́. àwọn sọ́pá àkàndá lórúkọ yìí. ẹ̀yin mo wá rí jàre. pẹ̀lẹ́ báwo ni kí lórúkọ yẹn. ẹni Ọlọ́run fẹ́ ni. ẹni Ọlọ́run fẹ́ ọlọ́mọ ènìyàn fẹ́ ẹni Ọlọ́run dá kò sì ṣe farawé kò ṣe gan kí ló fẹ́ rí mi fún. sífù ìyẹn dáadáa ni mo sì rí pé ẹ dáa gan ṣùgbọ́n ẹ ṣọ́ra o nítorí ewu ń bẹ lóko lóńgẹ́ gẹ́gẹ́ fún ara rẹ̀ o. ewu ń bẹ lóko lóńgẹ́. kí ni kí wọ́n fún ẹ o. rárá mi ò fẹ́ kankan. kí ló ṣe. màá lé wọlé o. kí ló dé tó gbà kàn lọ́wọ́ mi. ẹ bá jẹ fún mi ní ìtàn ẹgbẹ́ ti jọ mi. kò ti jọ mi ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ ṣe ẹni Ọlọ́run fẹ́ àbí. ẹ pẹ̀lẹ́ ẹni Ọlọ́run fẹ́ mo kàn fẹ́ palẹ̀ sẹ́dá ni ẹ rọra wá sọ pé bó ṣe wà bàbá bad market ni ọ ó ti máa tó fi owó ń lò wọ́n tún fẹnu ara wọn bí ọ pé kí n lọ fẹ́ ó lè béèrè nǹkan tó fẹ́ sórí pọ́lọ́ ti dọ̀ pé ni ìwọ tó yẹ pé o ní ìdí kẹ̀kẹ́ ọ̀gá ló ra kẹ̀kẹ́ fáyé fẹ́lẹ̀ mo sì fún dẹ́fà fún àìní mọ́ wà kí láàrin ọ̀rẹ́ ẹ̀dẹ́kùnjẹ́ bá wà ra kẹ̀kẹ́ fún ọ ṣé kò pé ọ. ẹ dákun ẹ dákẹ́ alátẹnujẹ lẹ pè níbi tí mi èmi yẹn sọ alátẹnujẹ ẹ̀yin gángan fúnra ara yín ní ibẹ̀ láàyè àjọ lára rẹ. ẹ jẹ́ lọ yanjú ẹ̀yìn àti ìyàwó yín. wá mi ká ló sọ̀rọ̀ mi fún ọ àbí kò fẹ́ yọ màmá sórí tó lọ sọ̀rọ̀ mi fún ọ. no wonder ṣé tó kò nínú yẹn ìwọ pípé tó o bá béèrè ebi wọn ra kẹ̀kẹ́ ayéfẹ́lẹ́ fún ọ àwọn sì máa gbé kí bàbá yìí lọ ra kẹ̀kẹ́ fáyéfẹ́lẹ́ ó sì nà á kọ̀ gba dẹ́fà fún àìní máa wà láàrin ọ̀rẹ́ kó lọ́ọ́ ra tiẹ̀. bàbá fọkọ̀ ló fẹ́ jó èmi fúnra mi ta ni wàá yìí tí ìgbà 10%. Jésù ní ìdíje orí ọ̀fẹ́ wòlíì ọ̀gbàdà mẹ́wàá ìgbé wọ́n kọ́ fún mi lọ́sibítù ni tọ́kàn mi ti bá rẹ̀ pé pẹ̀lú kọ́ndíṣàn rẹ̀ ọ̀gá gbọ́dọ̀ tọ́gbó owó rẹ̀ yóò sì máa lọ báyìí yóò kọlẹ̀ láàrú. mo ṣe tèmi fọ́lọ̀ mi ẹni ọlọ́run bọ̀ ọlọ́run mọ̀ ní òní dọ̀ kọ̀m̀pìtì àfàmọ́ wa jẹ́ ó tún lọ wá táìtù kúkú fúnra rẹ̀ ẹni ọlọ́run mọ̀ ìlú gbogbo ti báyé rẹ̀ jẹ́ ó wọ ọ̀dà bọ́ bá ti bá tó jẹ́ wọlé kọ́ pa ọ̀tá ló lè sọ̀rọ̀ ìyàwó mi ọkàn suggest nígbà owó kọ̀dísà mi ní ìlú pé mi lè níyàwó ní káyé ìlú nígbà yẹn. Àpẹẹrẹ burúkú wo ni o gbọ́dọ̀ délé.
dákun pé mo lè sọ fún yín pé mo fẹ́ lọ ìlú wa. Tẹ bá wá lọ sílùú yín ṣé èmi ni kí gbé yín pọ̀ kí máa gbé yín lọ sílùú yín ni tẹ fi wá dágbé yín. Tẹ bá tún kù tẹ tún fẹ́ lọ nínú ilé yìí ká máa lọ ẹgbẹ́ òun mi gan-an kí ló dé náà. Ẹ máa wọ yàrá kiri ṣóṣòṣòṣòṣòṣòṣò ẹ ti dágbére ẹ lè gbé báàgì yẹn máa lọ. Èmi ti ń wò pé bí a kì í dúró de dáàdì kí n tó máa lọ. Ẹ dúró ná kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá ti dárúkọ kọ́ mi nínú ilé yìí ẹ sáwọn àkọ́kọ́ àbí Ọlọ́run ò gbà fún yín ẹ lè dá ṣe ìkọ́kọ́ ẹ máa chief ni wọ́n bí sọ́nà mẹ́ja ni àti pé ṣé àjẹyìn ní sálárì ni kò fún yín lówó sùn mẹ́rin àtọ́bọ̀ wá níbi ẹ má dárúkọ kọ́ mi mọ́ nínú ilé yìí o tẹ́ ẹ bá fẹ́ rí ojú pípọ́n mi ẹ má dárúkọ kọ́ mi mọ́ nínú ilé yìí ni mo sọ fún yín yẹn ẹ jáde síta jàre kẹ́kẹ́kẹ́ kóra yín síta wọ́n padà sí bí ẹ̀rìn bí ẹ ló bọ̀ yìí kò mú kí ló dé ẹjọ́ pẹ̀lẹ́ wọn ló tún kù nínú ilé ìtọ́ka lọ nínú ikú wá sọ fún mi ẹ̀yin olórí burúkú gbogbo tẹ máa bá fún ìyá yín ní pírẹ́sọ̀ olórí burúkú lè lè dáná báyìí. Jọmọ fẹ́ bèrè kíní kan ọjọ́ òru di aláṣẹ mi léyìí mo sọ mo ní tí màmá fún bàbá ẹ travel kó dúró dèmí kí n fi dé kó tó lọ and you allow that to go just like that without my approval ọjọ́ òru yẹn bẹ̀rẹ̀ káàtìkàtì ẹgbẹ́ ìgbàgbọ́ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. Okay, I'm coming. So lórí ọ̀rọ̀ màmá cook wọ́n yàn sọ fún mi pé kí ló dé tí mo fi kalẹ̀ tó fi lọ. Yes. Kí ló dé gan-an? Àìsí ìgbà tó lọ ó ṣàṣọ fún mi pé mo fẹ́ dúró de dáàdì mo fẹ́ dúró de chief yọ sọ fún mi sọ jẹ́ lọ́wọ́ ni. Ṣé o jẹ́ màmá cook lọ́wọ́ ni? Kí ni tiẹ̀ ní bẹ́ẹ̀ bí jẹ́ lọ́wọ́? Àti pé nígbà tó ń sọ fún un lọ sí ìlú òun kí wá tí ènìyàn kalẹ̀ pé má lọ sí ìlú yìí o. Ṣé kí wá dì mú kó má lọ ni? Wọ́n lè ṣe lọ yẹ kó má padà wá mọ́ ni. Ká sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé wọ́n sọ fún ọmọ gbogbo price and pátápátá we will get. Next time when I get instructions you go change it. Mo sọ fún pé mama go wait for me kó tó lọ and o jẹ́ kó lọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ nínú ilé ìwọ ni aláṣẹ ọkọ mi nínú ilé èmi náà ní láti tèmi láti give gẹ́gẹ́ bí ìyàwó mi ò fẹ́ rí màmá kó kù wọn. Bó ṣe lọ yẹn kó má wọlé mi láti sì. Bóyá kó ló lọ kó gbígbà kéde. So take your right serious ni. Àti pé mo mọ̀ pé something is behind lẹ́yìn ìwà tí màmá cook. Kí ló dé tó fẹ́ pa mí? Màmá cook lọ́tùn, màmá cook lósì. Tí bá ní màmá cook yẹn nínú ilé yìí, nípa tí màá ṣe fún wọn pẹ̀lú ẹ̀, mi ò tẹ̀ nígbà kó tún ẹ máa rárá. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò tẹ̀ lọ sí pátì ìmọ̀. Ọmọ ìwé yẹn wá bá mi pé mi ò tẹ̀ lọ sí níbi tí mo lọ bọ̀ lọ. Òjò wà mí tẹ. Rí lẹ̀ fún mi please. Màá padà kó ẹ mọ́dúgà bó ṣe wà yìí. Àìsàn wọ́n ṣe tí ensars dé ní ẹmọ́tàn jẹ́ kí ló kòkó. Now this is the instruction. Tí màmá kò bá wọnú lé yìí ṣí gate fún kó wọlé anytime tó bá ti dé. Màmá kúkú. Kí ló máa ń ṣe ń ná? Ṣé àní màmá kúkú méjì inú lé yìí ni? Ẹyọ kan náà. Anytime tó bá ti dé ṣí gate fún kó wọnú lé. Agbára àtàṣe ó di wọ̀. Èmi la lágbára inú lé yìí. Èmi la láṣẹ àbí. Àfin lọ́rọ̀ yín kò nídìí introduction. Èmi ti mọ̀. Àìsà ẹ má bínú sà. Mo láwọn suggestion kan tí mo ti ń fáìlì ìjọ ṣùgbọ́n mo rò pé nígbà ìjọba tuntun ti dé yìí o kémi ní o gbé fáìlì mi wá torí àti gbé fọ́tò ń tẹ̀ àti gbé fọ́tò tẹ̀ bẹ́ẹ̀. Èmi wò pé kílẹ̀ tààrà drone kẹ́ra fún mi tó yẹ pé màá mọ̀ fly rẹ̀ táwọn èèyàn bá ti ń dé páàkì tí wọ́n bá ti ń sọ̀kalẹ̀ báyìí yín ti máa rí wọn láti bí yín lè wà tà láti. Ọ̀dà mo ti gbọ́. Ẹ fẹ́ jáde níta. Mo fẹ́ wọlé mi.
ẹ fẹ́ wọlé ọ̀gá tí Mr. Odu sọ́nà lè wá nù. láyé mi máa ṣe láyé mi máa ṣe n ò sì kà láyé. Ọjọ́. Present ma. Ó yá máa bọ̀. Olúwa ni. Present ma. Sọ mọ̀ pé ìyá kùkù sọ mọ̀ pé ó ti kúrò nínú ilé. Ẹ mọ̀ pé ó ti lọ àmọ́ ìgbà tí ń lọ ọdọọdọ mi ọdá gbére ó ló fẹ́ lọ rè wo ọmọ òun lu òkè gbọ́dọ̀ bíi pé wọ́n fún kan lóyún wọn ọgbà ó fẹ́ lọ ṣe ọlọ́jọ́jọ́ ọmọ ẹ̀mí náà wá sọ pé má pẹ́ o. Wo jẹ́ kí n sọ kí nìkan fún ẹ má jẹ́ kó wọ inú ilé yìí mọ́. Kí ni mo sọ ọjọ́kọ́jọ́ tí ìyá kùkù bá padà dé ẹnu géètì yẹn kó dá padà mi ò fẹ́ rí nínú ọgbà yìí mọ́. Olúwa mi ìgò mẹ́kun oyè èmi náà jẹ́ challenge authority yìí àmọ́ ẹja sí ní ọ̀rọ̀ wọn sí ìyá. sẹ́rí kò sí bẹ́ẹ̀ ni ó ṣe rìn láyé torí òní mi tó bá ṣe pé kò dágbére ni tó bá ṣe ẹ̀yìn ẹ̀ sọ́fẹ́ mi sẹ́yìn tó bá ti wà ń dé tó bá ti ń dé sẹ́nu géètì yìí àti bẹ̀ ní ti máa nà bọ̀ wábi tẹ́ ẹ bá wà èmi a máa bá yàn bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò sí wọn a máa fẹjọ́ Ọlọ́run sùn mí yìí sì tẹ̀lé àwọn èèyàn lọ bẹ̀ yìí sì bá wọn bẹ̀bẹ̀ Ọlọ́run sì forí jì wọ́n nítorí bá ṣe ẹ sọ fún mi yìí sì bá wí. Mo sọ̀rọ̀ fún ẹ o bá mi yájú tó bá bí ẹja kó jẹ́ kí Yakubu wọnú lẹ́yìn má jẹ́ kó lùzì iṣẹ́ ẹ lọ́jọ́ yẹn kò tẹ̀ sí respect ọ̀rọ̀ orí ẹ̀ bí àgbo Badagry. ẹ lọ́kùn sí làmì òsì mọ́ yín lọ́wọ́ ìlàmì ti jábọ́ tàbí kó ní ẹsẹ̀ sí wa. lẹ́tù bá yẹ bẹ̀bẹ̀ ẹ̀ẹ́dẹ́gùn bàtẹ̀bẹ̀ sí ní sàrà létí mi ẹni tó wá ṣẹ̀tọ̀ bá dé kọ́ àbí kẹ́ẹ̀dù sájà rẹ̀. Ọ̀rọ̀ mi ti nọ́ọ̀kì ìgbà tó ṣe ń gbà mo ti rí pé mo ń dún nọ́ọ̀kì sàdé ọ̀rọ̀ mi ti nọ́ọ̀kì. Ọkọ̀rọ̀ sìmẹ́ntì ọrùn yìí ọrùn yìí ti hú kú ọ ti nọ́ọ̀kì o mo ti dún nọ́ọ̀kì sàdé. Ẹ̀yin abiyamọ mo kí yín o. Ẹ káàbọ̀. Ẹ̀yin abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ kú àdúrótì. Lágbára Elédùà mi ò ní jábọ́ lẹ́yìn yín o. Ọ̀já tí ẹ fi ń pọ̀n mi kò ní já o. Gẹ́gẹ́ bí ìṣe owó tí ó tóbi náà mo fẹ́ fi ṣe lálejò. Yóò mọ̀ ju yín ṣe o. Yóò mọ̀ ju yín ṣe o. Yóò mọ̀ ju yín ṣe o. Yóò máa ju yín ṣe o. Yóò mọ̀ ju yín ṣe o. Yóò mọ̀ ju yín ṣe o. Yóò mọ̀ ju yín ṣe o. Hello? Hello? Mama Cook? Àdùn. Ṣé wàá da bẹ́ẹ̀? Nígbà tó ń lọ ò dágbére fún mi ò tún wọ́n bọ̀. Ò ní pẹ́. Ó dà, màá lọ sọ bẹ́ẹ̀ màmá retí ẹ̀. Ṣùgbọ́n. Okay, let me take it to a wait. Màmá retí ẹ̀ máa yẹn. Má pẹ́. Tó ti ń pe Mama Cook. Understand kí ni? O ní kí ló bá dín bẹ́ẹ̀? Kí ló ń pe Mama Cook fún gan-an?
kí ló important ìgbẹ́ mu kú màmá kú. Kí ló wà lẹ́rìn wa àti màmá kú tó fi bẹ̀rẹ̀ sí ní kì í tó bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú oríṣiríṣi orúkọ tó bẹ̀rẹ̀ sí ní sọ pé Àdùkẹ́ o kìíní kan o. Kí ló kọ ẹ̀? Tó bá ń jẹ́ Àdùkẹ́ nǹkan. Ṣé yẹn ni pé kó máa praise ẹ̀ kó máa pè é? Àwọn èèyàn ní cook tó dáná fún wa. Ó wá bẹ̀rẹ̀ sí ní praise ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kì í. Mo ní Àdùkẹ́ ṣé ó dáa bẹ́ẹ̀. Okay, ó ti yé mi. So, ìwọ àti màmá kú. Ṣé yẹn ni pé kó máa praise ẹ̀ kó máa pè é? Ẹ má jẹ́ kí n bá yín jà nínú ilé yìí. Màá jẹ́ kí n sọ fún ẹ tó o bá fẹ́ màmá kúkú lé yìí, màá wá lọ sábúlé wọn. Try ẹ̀. Má try ẹ̀. Tó bá try pé máa wá màmá cook lọ. Darling. Mi ò bẹ́ ṣeré o. Mo fẹ́ mọ nǹkan tó wà lẹ́yìn àti màmá cook lọ gan. Mo bá bàbá kú kàbí. Ó yẹ ìsọ̀rọ̀ fún ẹ. Just try. You better take it easy. Tí màmá kú kò bá wá sílé mi, màá wà lọ sí abúlé. Má try it. Don't try it. I will try it. Don't try it. Tó bá wáyà yẹn lọ, tó bá wá lọ, mi ò ní gbà o. Take it easy. Màá wá màmá kú kò sábúlé. Má try it. Don't try it. Mojísọ́lá, ẹ̀mélòó mo pè ẹ́? Mo ń bú ẹ náà. Ará ilé ẹni nìkan ló máa mọ̀ lámùdí o. Wèrè báyìí lára tá máa pè é. Mojísọ́lá, kí ni nǹkan tó o fẹ́ tọ́lọ́run ò ṣe fún ẹ? Kí ló béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ṣe fún ẹ? Wúra ẹ now, look at yourself. Chief pè mí, wọ́n wá ń fi ẹjọ́ ẹ̀sùn mi wípé ṣe ló ń threaten àwọn nínú ilé yẹ̀ràndé ẹ̀ pé ò tẹ̀ jẹ́ káwọn nísinmi rárá nínú ilé. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? Lọ ṣe àtúnṣe sí o. Má fi ọwọ́ ara ẹ má fi lé ọkọ ẹ síta. Bísọ́lá, mo ń gbọ́ ẹ. Ìwọ náà wò ó mọ bí mo ṣe lọ́ọ̀fù ọkọ mi gan-an. Mi ò dẹ̀ fi bá èèyàn kankan ṣeré. Chief tó pè ẹ́ tó ro ẹjọ́ mi fún ẹ. Ṣé òun sọ nǹkan tí òun ṣe fèmí fún ẹ? Wọ́n sọ because ọmọ pé mi náà ni mo lè bá ẹ sọ̀rọ̀. Yes, kò ní rojọ́ because ó ti mọ̀ pé tóun bá rojọ́ fún ẹ òun á jẹ̀bi. Bó ṣe wà ẹ́ so gbàdúrà kéèyàn kan gba ọkọ ẹ. Gba ọkọ mọ́ mi lọ́wọ́. Ẹ máa gbọ́ rẹ mi. Mi ò tí ì rí wèrè náà tó máa gba ọkọ mímì lọ́wọ́. Ìyẹn ò lè ṣẹlẹ̀. So wèrè ya cook ó mà ti fẹ́ gbọ́kọ mi lọ́wọ́ mi. Ìyá kúkú bíi ti báwo? Yes, kúkú wá ti fẹ́ gba chief lọ́wọ́ mi. Bá mi sọ̀rọ̀, kí ló ń ṣẹlẹ̀? In fact, mo lè jáde. Mo ní mi ò fẹ́ rí woman yẹn mọ́. Ojoojúmọ́ lọ́kọ mi máa pè é. Ló máa pè é. Mama cook, òun mísí ẹ o. Mama cook. Kí ni tí yín pẹ̀lú cook? Mo mọ̀ pé màmá yẹn ó ní nǹkan kan tó jẹ́ pé ó ń gbà lọ́wọ́ ọkọ mi. Tí ó bá ṣe pé ó ń gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọkọ mi ò ní máa pè. Èmi ò rí nǹkan kan lára ìyá yẹn tó lè mi ò tiẹ̀ mọ nǹkan kan tó lè wù ú lára ìyá yẹn débi wípé tí ó bá jẹ́ pé ìyá yẹn ń lògùn ni. Ògùn ni náà, ògùn ló fi ń control ọkọ mi ò dẹ̀ ní gbà fún un. Mama. Yes. Ìyá cook for that matter. Èmi gan ni mi bá kọ́kọ́ pè é pé tán ìyá kúkú ti fẹ́ gbọ́kọ mi o pé gbogbo ọ̀nà tẹ bá mọ̀ kẹ́ gbà ràn mí lọ́wọ́ mo dẹ̀ ní kó máa lọ mi ò fẹ́ rí ìyá yẹn mọ́ ọkọ mi ní náà àfi tó bá rí tí ò bá gbóhùn ẹ̀ lójúmọ́ kò lè jẹun má gbóúnjẹ kalẹ̀ báyìí kọ́kọ́ mi sọ pé díà ká jẹun báyìí asáré mú fún àmàpé màmá kúkú ni. Èmi ò mọ̀ pé nǹkan tó le tó bẹ́ẹ̀ yẹn ni o tó bá ti jẹ́ pé tọlọ́rọ̀ ìyá kúkú ni èmi gan tì ẹ́ lẹ́yìn ó yá kájọ bẹ̀rẹ̀. O ṣe o ẹgbà mi lọ́wọ́ ìyá kúkú kó má gbọ́kọ mi o.
àwọn àgbà ló sọ pé kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni. Kò sí nǹkan tó burú ń bibẹ̀ tá a bá jọ ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn àgbà ló tún sọ pé ká dijú ká ṣe bí ẹni kú ká wo ẹni tí ó ṣèdárò lẹ́yìn ẹni. Sodiq, kí ló dé tẹ̀ ń sá fún mi? Èmi ti rò pé tó bá rẹ̀ mí ó yẹ kẹ́ bá mi wá ọ̀nà àbáyọ sọ̀rọ̀ mi ni. Kò ń ṣe sísá fún mi tẹ̀ ń sá fún mi ló yẹ kẹ́ máa sá fún mi. Ṣé o mọ̀ kan má bínú sórí kì í ṣe pé bóyá à ń sá fún ẹ nǹkan tó mọ̀ jẹ́ ń sọ fún ẹ lẹ́nu ó láwọn ọ̀rìn ó láwọn ìgbésẹ̀ tèmi gan ti gbé lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n pé Sodiq ni mí ọ̀gbọ́n dẹ̀ ni mí pẹ̀lú etí mi kálẹ̀ ó dẹ̀ kálé ó kàkó nínú àwọn research mi nǹkan tí mo gbọ́ ni pé irú nǹkan tó ń ṣe ẹ̀ even kéèyàn kàn rọra kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn lásán tátẹ́gùn wọn bá fẹ́ síyàn ó lè kíní yẹn lè múyàn náà ìyẹn mo ṣe ní gbogbo ìrànlọ́wọ́ tí bá tẹ̀ máa ní kí n ṣe kí n distance díẹ̀ you understand títí tọ́lọ́wọ́n á fi gbà àkóso nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn má bínú. ṣé orí ò lè blame o because irú àwọn issue báyìí tó bá ṣẹlẹ̀ èèyàn máa mú kan kún èjì aṣọ àtọ àwọn àgbà lónìí. Àwọn àgbà. Bẹ́ẹ̀ ni àwọn àgbà. Kí ni àwọn nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ Fisáyọ̀ tí wárápá ń ṣe? Lórí ọ̀rọ̀ Fisáyọ̀. Náà. Mo ń gbàdúrà. À ń pray èmi pẹ̀lú bàbá ẹ̀ kò síbi tí wọ́n bá ti sọ fún wa pé ká lọ. A títí lọ nìyẹn. In fact, dáàdì ẹ̀ ń try gan. Kò sí oògùn kankan tán bá ti prescribe fún wa báyìí. A máa lọ rà á ni. Dáàdì ẹ̀ dẹ̀ ń try. Dókítà tó ṣẹ̀ṣẹ̀ tún introduce wa sí ó ti base wa lórí oògùn kan sí. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run mi tí mò ń sìn á jẹ́ kó bá lára mu. Ẹ̀yin ọ̀rẹ́ mi náà kẹ́ wá máa bá mi gbàdúrà kẹ́ kún mi nínú àdúrà k'Ọlọ́run ràn mí lọ́wọ́. Àbí báwo lèèyàn á ṣe bímọ tá máa ṣubú káàkiri. ẹlẹ́mi náà ń bá a sọ láti gbàgbà tí ń bọ̀ nu mọ́tò mi ò kúkú dákẹ́ Ọlọ́run á jẹ́ kó gbọ́ kó wá nǹkan ṣe sí i gbajúmọ̀ ni wá ká wà ń fàájì bí ta ti ń ṣe fàájì wa zen kó gbọ́ pọ̀ mọ̀ rẹ̀ wa kó gbọ́ pé òun ṣe ya kí ló pé bí eléyìí ó mọ̀ wọ́n máa fi bú wa jẹ́ ká jáde sọ̀rọ̀ yìí tó bá mọ̀ àwa mọ̀ jẹ́ ká jáde. Ìbílẹ̀ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Ìbílẹ̀ ni òfin sọ̀rọ̀ dókítà là ń sọ fún ẹ yìí. Ìbílẹ̀ ló lè ṣe. Ọ̀rẹ́ bá sọ̀rọ̀ dáadáa o. Máa bá a sọ màá tún máa bá a sọ̀rọ̀ lọ. O ṣé ọ̀rẹ́ mi. Máa ní. Mọ́mí, mo ti wọ̀ ẹ́ nínú mọ́mí Yorùbá kí ló tán ṣẹlẹ̀. Ṣé fẹ́ fìrònú ṣe ayé léṣe ni? Lórí àìsàn Fisáyọ̀ yìí, ẹ ṣe tèkẹ́ easy o. Ọlọ́run máa mú lára dá, ẹ má ronú. Ọlọ́run kan máa. Ìyá mi pọ̀ lórí Fisáyọ̀. Ó yẹ kí n má láyọ̀ lórí ẹ̀. Mọ́mí, it's okay. Do you want me to cry?
pẹ̀lẹ́ ma ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta. ẹ jọ mà ẹ jọ ilé bàbá Owóyẹmí ni mò ń lọ. bàbá Owóyẹmí bàbá Owóyẹmí. ṣé ilé tó ná àsìkò ẹran gbẹ kọlà wà yìí sọtí eyín ẹ lè rẹran gbẹ lásìkò yìí o. mi ò ra ẹran babaláwo bàbá Owóyẹmí. àní bàbá Owóyẹmí bàbá aláwo tó máa ń ṣe ṣíṣe ni mo béèrè. kò yé mi o. are you deaf? ṣé tẹ̀sán yẹn náà ẹ lè rò náà o àsìkò gbákànlá wà yìí o sọtí eyín ẹ ṣe wàhálà kẹtọrí gbà o bí àpò mi rò lẹ fẹ́. okay madam. bàbá tó máa ń ṣe ṣíṣe bàbá Owóyẹmí. bàbá Owóyẹmí oògùn abẹnú ti pìrì àwọn eléyìí oògùn nu abimu yín lọ ni. tẹ bá lè mú mi lọ. ẹ wo mi ò tẹ̀lé ẹ sáré ẹni sùúrù o ṣètì ẹ bá ti lọ nísìn ẹ mọ̀ lọ àwọn oògùn nu sọ́tì ẹ̀yìn ẹ mọ̀ bẹ́ẹ̀ o tẹ bá ti lọ ẹ mọ̀ lọ ẹ lọ gidi o sọ́tì ẹ̀yìn ẹ lọ gidi ẹ lọ kẹ mọ̀ lọ ẹ bèrè wájú sọ́tì ẹ̀yìn báwọn. wọ́n jẹ́ ká rogun wa lọ máa lọ. so ìlú ìsà ni bàbá yẹn wà. kò yọwọ́. bẹ́ẹ̀ ni èmi l'Awóyẹmí irúnmọlẹ̀ láàrin awo ìjẹyà láàrin gbogbo òmùlẹ̀ agbádá ńlá ni mí abetí kàkàkà àkún ńlá ni mí abí kàkà láyà èmi ni jíkàlùkọ́pá ọ̀pá kan nàkan yìí. ẹ rà sà bàbá ẹjọ́ èyí ni mo wá rí i. ẹ dákun bàbá èyí ni mo wá rí i. èyí ti rí. ẹ̀wù mo ti gbọ́rọ̀ yìí wọ́n ní tí mo bá ti dé inú ìlú tá a wà yìí wọ́n ní ẹ̀pẹ́ méjì wọ́n ní kí n béèrè ilé bàbá Owóyẹmí inú mi dẹ̀ dùn pé mo gẹ̀ẹ́tì bíbá ẹ̀. ṣé rí àwọn tó tó dọ́sàn rẹ̀ sọ́dọ̀ mi wọ́n mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mo ti ka àṣẹ mẹ́rìndínlógún tó ń kàn lé Olúfẹ̀ mo ka ẹ̀jọ́ iwájú mo ka ẹ̀jọ́ ẹ̀yìn mo sọ rẹ̀ pírímù mo délé èyí mò ń lú mo dé wí ọlágbó alágbẹ̀dẹ àkọ́kọ́ níbi tó ti ń ro ẹ̀wọ̀n látọ̀run wa bàrà yìí sí i. ìdájí ìjọ wo la máa lọ bẹ̀ fà. lọ́gbó àwọn ìlú yẹn. àgbòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra wáwé dẹwò ó tó bẹ́ẹ̀. sórí kò sí nǹkan kan tó bá wáyà yìí béèyàn bá bẹ́kún wọlé mi ó ní láti bẹ́ẹ̀ni jáde ni. kí ni nǹkan tí ń sọ ọmọ ẹ̀ gan-an jẹ́ nǹkan. lórí ọ̀rọ̀ ọmọ mi kan ni mo bá wá sọ́dọ̀ yín Fisáyọ̀ lórúkọ ẹ̀ ó máa ń ṣubú ní ṣáá ní gbogbo ìgbà ó dẹ̀ máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀ bàbá. wárápá nù àbí wárágbọ̀n. tó bá ti ṣubú ó máa fọ́ọ̀mù lẹ́nu. ìwọ ni fóòmù. àwọn tó jáde lẹ́nu. yóò pọ̀tọ́ lẹ́nu. lọ́dọ̀ mi tó wáyé ìyẹn bẹ́ fún ọ̀dọ̀ mi ó sì mọ́ fẹ́. ó mọ̀ mí ni èmi ni Fáyẹmí mo ti ká ọ̀sẹ̀ mẹ́rìndínlógún tó ń kàn ní Olúfẹ̀ mo kẹjọ iwájú mo kẹjọ ẹ̀yìn mo sọ dédé pírímù mo délé èyí mò ń lú mo délé ọwọ́ alágbẹ̀dẹ àkọ́kọ́ níbi tó ti ń ro ẹ̀wọ̀n látọ̀run wá bára yìí. yẹsà ẹjọ ìjọ wo la máa lọ sí àwọn ìlú tẹ́ dárúkọ yẹn. lọ́gbọ́n wárápálẹ̀ ẹ̀kọ́ yín gbọ̀n bí ewé ojú omi gbogbo nǹkan tó bá wù kó mọ̀ sí ọ tó bá gbọ́dọ̀ ní wárápá ń gbé ìwọ nìkan lọ bí ọmọ. ọkọ rẹ kọ. ó sì wà láàyè ó wà lókè yìí pẹ̀ kò rí rè torí ìpèsè ńlá kan là á pè tá a bá gbé gbèsè yìí á gbé lọ́gànjọ́ òru ṣùgbọ́n ọkọ rẹ̀ ní òbí ọkọ ẹ̀ bá lè wá bí tó bá di aago kan òru á lọ sí bójì òkúta mẹ́ni tó kú síbẹ̀ bójì òkúta mẹ́ni ó sin bẹ́ẹ̀ òun là á lè gbé ẹ̀pẹ́ rẹ̀ lọ́gànjọ́ òru láago kan òun ni ó wà gbé lọ sí oríta mẹ́ta orí mẹ́ta tí ń dààmú lé tí ń dààmú àlejò níbi táwọn ìyá mi ọ̀pá tí ọ̀là kí alágogo dẹ́ wà àwọn òkúrùmọ̀kúrùmọ̀ tí ń sojú wọn kó sẹ́yìn ẹlẹ́yin ìbáyín o èyàn jẹ́ ńlá abójú lápá èyàn ńlá abápá lójú èyàn òkúrùmọ̀kúrùmọ̀ tí ń sojú wọn kó sẹ́yìn ẹlẹ́yin tá a bá ti wá lọ síbẹ̀ bàbá ti dé gbèsè bẹ̀ sọ̀rọ̀ pẹ̀ yóò pọ̀ ni wọ́n mọ̀ pé tájẹ́ bá láṣẹ bá mu yá sí kíni bí gèrè bá mu yá sí kíni àdìo. ẹjọ bàbá ṣé kò sí nǹkan kan tó máa ṣe ọkọ mi. fọkànbalẹ̀ èmi wà lẹ́yìn ọkọ rẹ̀ bí ifo ni bẹ́ẹ̀ mo sọ fún ọ kò sí ní tí ọ̀sẹ̀. ẹ ṣe bàbá.
ẹ ṣe mo dúpẹ́. ọkùnrin máa ń àìwò wárápá gbowó ẹnìkan ò ní gbowó lè fún bẹ́ẹ̀ jẹ́. mo rí pé a ti káàkiri gbogbo inú gbòǹbì àrí àwọn student kankan ní sà. ọ́físà mọ́jọ́lágbé. yes sir. tó ti sú ẹ ni. àná sà kò ṣe pé ṣuṣu bíi ti bẹ́ẹ̀ náà mo kàn ń wò pé mi. ó ti rẹ̀. rárá sà. sórí ọ̀ǹtì gba tábà tó rí àwọn student kò sí sinmi o kò sí sinmi sórí bá a ti ń lọ yìí a máa lọ bá àwọn tó kù. lókè mẹ́yìn ó ti yá sà. Adérọ́pò sàṣà so ibi ìbàlẹ̀ jókòó sí. asọ̀fẹ́ ni iṣẹ́ ìjọba náà sì là ń ṣe sá. so iṣẹ́ ìjọba lẹ wá ṣe níbà bí báwo mọ̀ kó wá sí ibà. gallant officer sá. ṣé ọ́fíìsà dẹ̀ lẹ́yìn ibà. gallant officer. ọ̀rọ̀ yín dé ọ́fíìsì. ọ̀gá sà ọ̀gá. ẹ ṣe ẹ kú àbẹ̀wò náà àdìdúró ẹ̀ gbálùkọ náà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ọlọ́run á ṣàwárí ọmọ náà. àmín. bàbá àgbà ló gbé wa dìde o pé ká wá ṣe yín pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ o. àbúrò mi àti mi orí mi sáyà mọ́. dákun ìka yóò wálé wá bọ̀ lágbára elédùà yóò fẹ́ ti ara rẹ̀ ògùn wálé wá bọ̀ báyìí. àbúrò mi dákun ìwọ níwọ̀nba yóò padà wá bọ̀ lágbára elédùà. bólẹ̀ bọ́rọ̀ nǹkan dé gan-an. gbogbo ìgbésẹ̀ tó ká gbé láti gbé àti lọ sí ti àgọ́ ọlọ́pàá àti lọ sí ti rédíò àti lọ tẹlifíṣàn fún àwọn èèyàn ní fọ́tò káàkiri pé ọba akẹ́fẹ́ gbogbo ìgbésẹ̀ tó ká gbé láti gbé tọ́nà kó ṣàṣeyọrí nípa wájú. bàbá Akíntayọ̀. sórí ó fi ọlọ́run bá bẹ̀ẹ́ kò dẹ̀ rántí wípé ọlọ́run tó ṣe àwárí àáké nínú omi yóò ṣe àwárí ọmọ yìí fúnra rẹ̀ ní ó fi ẹsẹ̀ ara rẹ̀ rìn wá sínú ilé yìí lágbára ọlọ́run. ọlọ́run tó ṣe àwárí bí àkéyẹ ní káwá mi wá wọ́n. ọmọ yìí ọlọ́run fún wa rí. ọlọ́run mi mọ́ bàrà jẹ́ ọlọ́run ó wà rí. irú ọlọ́run fún wa rí. ẹ̀lẹ́ àbúrò mi ọlọ́run. ẹsẹ̀ ara rẹ̀ rìn wá nínú ilé yìí lágbára ọlọ́run. ẹ pẹ̀lẹ́ ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. bàbá ṣe
ṣe ń tẹ́ sọ fún àrígbá àbúrò mi ti kú àbúrò mi ti kú àbí. wọ́n sọ pé ó ti kú òǹgbọ́n yóò bá ní. ọmọ ẹni kó sọ̀jọ̀ ẹni ọmọ nínú lọ. yóò wọlé wá bá wa àbúrò rẹ ò kú. ọlọ́run wa ṣàwárí ẹ̀ lágbára. àbí ọlọ́run tẹ̀ fún wa rí. àbí ọlọ́run fún wa rí. Jalo, máa tẹ̀lé mi bá ṣe. Mọ̀gúdú, kí ló dé? Nígbà tó ṣe pé nǹkan tí wọ́n sọ pé àwọn fẹ́ rí yín fún ó ṣe pàtàkì ló jẹ́ kí n máa mú wọn bọ̀. Kí gbogbo ẹni sọ́kẹ́ èyí wá mi wálé ọ̀lẹ́ ni ó gbé mi lọ́dẹ̀. Bó bá yẹ bí. Àná ní ojú kàn ó ní ojú kàn gan. Ẹ wo bàbá. Bàbá ẹ wo. Mọ́sọ́lẹ̀. Ẹ má bínú. Èmi ni mo sọ pé kí wọ́n mú mi wá pé mi ò lè dúró. Bàbá iná ti ń jó mi lábẹ́. Bó bá tiẹ̀ wá sọ pé wọ́n ń kánjú ṣé kò yẹ kó ń wọ́rù là ká ẹ̀yẹ kó ní kó jókòó dè mí tó bá ṣe kí n bá ń wẹrí fún yàn lọ́wọ́ ṣé wọ́n sì wá forí ju kókòkókò nù. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ bàbá àní forí kógun ológun. Ẹ wo iná ń jó mi lábẹ́ aṣọ báyìí nǹkan ti ń ṣe mí. Ẹ wo ọmọ tẹ bá mi tọ́jú tí mo torí ẹ̀ wá bí ṣàdédé ni wọ́n pè mí lánàá láti sùkúù ẹ̀ pé n ò rí mọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ibi tó yẹ ká wá sí láti wá sí o mi ò rọ́mọ mi bàbá ìjọ bá mi wà. Gbọ́ ọkàn rẹ balẹ̀ ọmọ Olúmọ Ẹ̀gbá ọgbọ́n pé nǹkan jí gbérí wọn lè jí ọmọ rẹ gbé èmi wà lẹ́yìn ẹgbẹ̀ngbẹ̀ng báyìí bí ìfò ọtí gbọ́ n ó wà wálé yín ọjọ́ tí n bá ti wálé yín ọjọ́ náà lọ́rọ̀ ọmọ rẹ mo fi dán ọ lójú pé n ó fọmọ rẹ lé lọ́wọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi rú wọn rẹ láàrin awo ìjayà láàrin gbogbo òmùlẹ̀ èmi ò gbójúlógún sọmọ àjẹǹkò èmi ọmọ àyín súnmọ́ ọmọ àyín dé lọ́nà ọ̀dọ̀fin ọmọ lájídé ọmọ ọlọ́ta dé òkùnkùn náà fi mú kọ́ ọ̀dájú lọ́wọ́ ọ̀ní ń kọrí lé. Bàbá ẹ wò ó ti dà ẹ jẹ́ kájọ máa lọ bá ṣé bí tẹ bá ti délé wa màá rọ ọmọ mi bàbá ẹ jọ. à ń lè lọ báyìí sọgbọ́n gbogbo ìgbàkúgbà tí ó bàjẹ́ ń jẹ́ kọ́ ọmọ èmi mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ láti òkùnkùn náà fi mú kọ́ ọ̀dájídé ọmọ lájídé ọmọ ọlọ́ta fọkànbalẹ̀. owó ti kàn wọ́n. Bọ̀bá sàmà fìbọn fọ́. Ẹ̀jẹ̀ ti ṣe gánà ní ìṣó. Sábà pé sábà. Bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ ṣe mo wá ṣe bẹ̀rẹ̀ dá ṣe mo ṣe bẹ̀rẹ̀ dá. Ṣé mi ẹ̀jẹ̀ ẹ̀kọ́ náà? Officer. Yes sir. What happened? Ṣé rí máa yí inú gbọ́nbẹ̀ yẹn láti rí and mo suspect máa yí wà lára àwọn tó kidnap àwọn ọmọ. I'm very sure sir. Ẹbí ò ní kọ́ o. Shut up. Mo fẹ́ ṣe gání o. Mo tètè fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Mo jẹ́ ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mo yóò bọ́ sí mi ni. Mr. Man, keep your mouth shut. You talk too much. Sir, bó ṣe ń pariwo nìyẹn. He has been saying mo fẹ́ ṣe ká mo fẹ́ ṣe ká. Kí ni mí ní ká yẹn gangan? Officer, ó ti yé mi. Bàbá, nǹkan tẹ̀ ń try àti sọ ni pé ẹ fẹ́ toilet. Mo fẹ́ ṣe bẹ̀rẹ̀ ní mo lè tiẹ̀ tí ì ṣe ń bẹ̀rẹ̀. Ṣé agbègbè yìí lẹ̀ ń gbé? Àdúgbò yìí ni. Ṣé ẹ gbọ́ pé wá kidnap àwọn student kan ní agbègbè? Mo gbọ́ gbogbo ọ̀rẹ́ rẹ̀ ń wò pé irú rẹ̀ dáadáa wà lélẹ́yìn Ọlọ́run ọmọ gbà wá ń bẹ̀ o Ọlọ́run ọmọ gbà wá ń bẹ̀ Ọlọ́run ọmọ gbà wá ń bẹ̀ o lákàlùkù tàbí sí gbàdúrà èmi rẹ̀ ṣe gani. Bàbá tó bá dijọ́ mi gbogbo gáàtẹ́ bá máa ṣe ẹ ṣe nítòsí lẹ́yìn ṣe rí àwọn ọlọ́pàá tẹ̀ wò yìí iṣẹ́ wọn ni wọ́n ń ṣe àwọn officers iṣẹ́ wọn ni wọ́n ń ṣe
ṣẹ́gẹ́tẹ̀. mo bá ṣe bẹ̀rẹ̀ ní. ẹni ẹ má ṣe ìbẹ̀rẹ̀ anyhow mọ́ ẹ lọ láì ẹ lọ gbé tọ́lẹ̀ ìlú kẹ̀kẹ́ ṣe ẹ ti gbọ́ ẹ ọ́fíìsà ẹ ní ìgbà tó wọ́n bá a lọ. ọ̀gá kí ni ilé ìsọ̀rọ̀ yìí lọ. ẹyẹ ní bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀gbọ́n ẹ̀dẹ̀ mo ìní ṣe bẹ̀rẹ̀ mọ́ o ìní ṣe gá máa láyé ayé ọ̀gá ọmọ ìní ṣe gá máa mo ti sọ. dákẹ́. ọkọ rẹ sọ kí n ayélujáyé kí n lè fún ìní gá máa. gbogbo gátà ẹ bá máa ṣe ẹ ṣe sí ìtòkù ilé àbí kẹ́ni gbé sálágá ẹ má ṣe gátà tuntun owó máa ń bà ilé ìta ìlú. ọ̀gá ìbálẹ̀ ti ká ní ọ̀rọ̀ tẹ̀sán láyéláyé kí ni kú kí ni ṣe gá máa. ọ̀gá ẹ̀yìn ìṣòwò ní ká kó tún ìtò kú kílé tó bàbá ìfarabalẹ̀ náà ẹ̀bọ́ sí gá yìí tó nìṣó ọ̀gá láwọn ti rédíò mo sọ fún wa àrí sígínà rẹ̀ àwọn ti sọ lágbára téèyàn bá ní kéèyàn wò ti risk wàhálà àti ìdààmú tó wà nínú iṣẹ́ ọlọ́pàá ìmọ̀ àsúnyàn. bẹ́ẹ̀ ni o. ọ́fíìsà Kúnlé ti lọ nìyẹn o. ó ti kú nìyẹn o. ikú ti ṣe bó ṣe fẹ́ ṣe ikú ti mú Kúnlé kúrò láàrin. ṣe bó nìyẹn ẹni tá a trace wá sí ibà ó ń dà tún báyìí tá a bá tún dé ọ́fíìsì ọ̀gá tún ní ká tún bọ́ síta ká máa wá lọ. Imagine that. Èmi ló yẹ kẹ́ bá dúpẹ́ o ṣe mọ̀ pé operation tí Mr. Kúnlé lọ níjọ́ yẹn tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nílé ọ̀dọ̀ mi kò ṣẹlẹ̀ ni